A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè NBA ti ṣàlàyé ohun tí ó fa ìdádúró lórí ìgbẹ́jọ́ àwọn òṣìṣẹ́ inú ilé domestic staff mẹ́tàlá obìnrin àkọ́kọ́ àná Dame Patience Jonathan tí wọ́n fi sí àhámọ́ ọgbà ìwàtúnṣe Ọ̀kàkà ìlú Yenagoa láti ọdún 2019 níbi wọ́n ti ń dáhùn ìbéèrè láti ẹnu àwọn akọ̀ròyìn lórí ètò wọn fún ọ̀sẹ̀ agbẹjọ́rò fún ti ọdún yìí 2025 Law Week tí ó wáyé lónìí ọjọ́ Ajé ní alága ẹ̀ka ti Yenagoa Sumina John Bull ti sọ wípé ẹ̀sùn ọ̀hún jẹ́ ẹ̀sùn tí ó ní ìjìyà ńlá nínú capital punishment níbi àyájọ́ ọjọ́ ọ̀sẹ̀ àwọn agbẹjọ́rò tí wọ́n pe àkọlé rẹ̀ ní Setting the Pace Law, Leadership and Transformational Development ni wọ́n ti ń retí kí igbákejì ààrẹ àná akàwé-gboyè Yẹmí Ọ̀ṣínbàjò láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ Ẹtì ọjọ́ 16 oṣù karùn-ún. John Bull ní nítorí ẹ̀sùn ọ̀hún jẹ́ ẹ̀sùn tí ó lágbára, gbogbo agbẹjọ́rò wọn ni ó yẹ kí ó péjú pésẹ̀ sí ilé-ẹjọ́ kí ìgbẹ́jọ́ tó lè wáyé, ṣùgbọ́n kò sí ìgbà kankan tí ẹsẹ̀ gbogbo agbẹjọ́rò wọn fi pé. Ó ní gbogbo àwọn olùjẹ́jọ́ mẹ́tàlá ni wọ́n ní agbẹjọ́rò, ṣùgbọ́n ó jẹ́ kàyéfì wípé irúfẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ lè pẹ́ pẹ̀lú gbogbo ohun èlò ìgbàlódé tí ó wà níkàlẹ̀. John Bull ṣe àfihàn wípé nínú oṣù kẹrin tí ìgbẹ́jọ́ wáyé kẹ́yìn, adájọ́ dá lábàá àti jọ̀wọ́ ẹ̀sùn, ṣùgbọ́n àwọn olùjẹ́jọ́ rọ̀ ọ́ kí ó má jọ̀wọ́ ẹ̀sùn nítorí wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ilé-ẹjọ́. John Bull ní lórí ẹ̀sùn yìí NBA ti ṣe ìwádìí rẹ̀, àwọn bá gbogbo agbẹjọ́rò lórí ẹ̀sùn yìí sọ̀rọ̀ kí wọ́n tó wá rí i wípé kì í ṣe ẹ̀bi ilé-ẹjọ́. Kò sí ìgbà tí wọ́n fi ìgbẹ́jọ́ sí tí ilé-ẹjọ́ kì í gbáradì, ṣùgbọ́n tí gbogbo agbẹjọ́rò kò ní yọjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òní ọjọ́ Ajé ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ṣiṣẹ́ àtúpalẹ̀ iṣẹ́ kábínẹ́ẹ̀tì reshuffle pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Sulaiman Ọlánrewájú ni ó ti ní gómìnà ṣe ìkéde yìí nínú lẹ́tà tí olórí òṣìṣẹ́ Ṣẹ́gun Ògúnwùyí buwọ́ lù ní Ìbàdàn. Níbi ìgbésẹ̀ yìí ni Commissioner for Energy and Natural Resources Ṣeun Àṣàmú yóò ti kọjá sí Ministry of Environment and Natural Resources, Abdulmojid Mogbonjúbọ́lá yóò kọjá sí Ministry of Public Works, Infrastructure and Transport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mákindé ní lójú ẹsẹ̀ ní kí àyípadà yìí fẹsẹ̀ múlẹ̀ bí ó ti rọ àwọn kọmíṣánná wọn kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ pẹ̀lú ìwà ọmọlúwàbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí ti túbọ̀ fi àtìlẹ́yìn rẹ̀ fún Peter Obi múlẹ̀ bí ó ti ní gómìnà àná fún ìpínlẹ̀ Anambra lòun á dìbò fún bí ó bá díje du ipò ààrẹ ọdún 2027. Fárótìmí sọ èyí nígbà tí ó fi ara hàn lórí ètò òṣèlú Channels TV lánàá bí ó ti ní ìjíròrò lórí ètò ìdìbò ọdún 2027 kò tíì lẹ́tọ̀ọ́. Ó ní bí ètò ìdìbò tí ó máa mú ìdìbò àwọn jẹ́ ojúlówó bá wáyé lónìí, Peter Gregory Obi ni òun máa dìbò fún, àyàfi bí ẹlòmíràn bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ díje tí òun sì rí wípé ẹni yìí pójú òṣùwọ̀n, ó lè ṣe ju Obi lọ, ṣùgbọ́n tí ó bá ṣe àwọn tó ti ń díje tẹ́lẹ̀ kò sí ẹni méjì ju Obi lọ. Fárótìmí ní ohun kan tó ṣe gbòógì gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí òun tó lè yí ìpinnu òun padà láti má dìbò fún Obi, bóyá ó lọ lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú àwọn kan tí òun kò fi ara mọ́, ṣùgbọ́n láìsí èyí Obi ló ní ìbò rẹ̀. Fárótìmí tí ó sìn gẹ́gẹ́ bí agbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú Labour níbi ìpolongo ìbò ààrẹ ọdún 2023 sọ wípé àtìlẹ́yìn gbogbo ìgbà òun dá lórí èròǹgbà rẹ̀ àti rí wípé orílẹ̀-èdè Nàìjíríà dára sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ẹgbẹ́ kan láti ẹkùn àríwá Concerned Northern Forum (CNF) ti ké gbàjarè lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí tí àjọ EFCC fi ń dá ìwádìí gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara Bello Matawalle dúró pẹ̀lú gbogbo ìwé ẹ̀dùn ọkàn rẹpẹtẹ tí wọ́n fi ránṣẹ́ sí àjọ yìí. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Kaduna ni alága CNF Aliyu Muhammad Sani
ti ní ìgbésẹ̀ àjọ EFCC mú ìfura dání lórí bí wọ́n ṣe ń lọ́ra àti gbátẹ̀lé àwọn alágbára lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí àlàyé Sanni, ó ní ẹgbẹ́ wọn pẹ̀lú àwọn ẹgbẹ́ mìíràn ti fi ìwé ẹ̀dùn ọkàn ránṣẹ́ láti oṣù karùn-ún àti oṣù kẹsàn-án ọdún 2024 pẹ̀lú ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ tako Matawalle nígbà ìṣèjọba rẹ̀ láti ọdún 2019 sí 2023. Wọ́n ní bákan náà ni àjọ EFCC náà fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde ọjọ́ 18 oṣù karùn-ún ọdún 2023 nípasẹ̀ adarí ìròyìn Osita Nwaja wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí Matawalle lórí ẹ̀sùn $70 bílíọ̀nù tí ó darí sí ibòmíràn ṣùgbọ́n tí ohunkóhun kò tẹ̀yìn rẹ̀ yọ lẹ́yìn ọdún kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn afurasí darandaran ni a gbọ́ wípé wọ́n já ọkọ̀ akérò kan gbà lálẹ́ àná ní ojúnà Ọ̀túnpọ̀ sí Àdọkà ní ìpínlẹ̀ Benue bí wọ́n ti ṣekú pa dẹ́rẹ́bà ọkọ̀ kí wọ́n tó jí gbogbo èrò inú ọkọ̀ gbé. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 11 ìrọ̀lẹ́ àná bí ọkọ̀ yìí ti ń bọ̀ láti ìlú Àbújá lọ Ọ̀túnpọ̀. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ fún akọ̀ròyìn wípé àwọn agbébọn yìí ṣínà ìbọn bolẹ̀ ní kété tí wọ́n gan ní ọkọ̀ tí ó mú dẹ́rẹ́bà pàdánù ìjánu ọkọ̀ tí ó sì ṣe bẹ́ẹ̀ ya wọ inú igbó lẹ́yìn tí ọta ìbọn bà á. Kí àwọn agbébọn tó wá ríbi kó gbogbo èrò inú rẹ̀ lọ pátápátá, wọ́n ti gbé òkú dẹ́rẹ́bà tí wọ́n ṣe ìdánimọ̀ rẹ̀ sí ọmọ bíbí Àdọkà lọ ìlú rẹ̀. Bí àwọn ológun tí wọ́n wà níbi ìṣẹ̀lẹ̀ ṣe bẹ̀rẹ̀ wíwá àwọn tí ó ṣe ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni àwọn olùfẹ̀hónúhàn kóra jọ sí olú iléeṣẹ́ fún ilé-ìfowópamọ́ GTB ìlú Àbújá láti béèrè fún ìdásílẹ̀ ní kíákíá ìlúmọ̀ọ́ká ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Martins Ọ̀sẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Man VDM pẹ̀lú pátákó lọ́wọ́ àti oríṣiríṣi àkọlé bíi Yọ̀ǹda VDM, jíjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kì í ṣe ẹ̀ṣẹ̀, VDM ni olùgbàlà ará ìlú àti VDM kò ṣe ẹ̀ṣẹ̀ kankan ni wọ́n gbé dání bí wọ́n ti ń pariwo tí wọ́n fi ẹ̀sùn kan àwọn aláṣẹ wípé wọ́n mọ̀ọ́mọ̀ mú VDM nítorí ọ̀rọ̀ ẹnu rẹ̀ tako àwọn aláṣẹ. Àwọn olùfẹ̀hónúhàn kan tún ń ṣe ìfẹ̀hónúhàn nínú ọkọ̀ tó ń rìn lójú pópó Àbújá pẹ̀lú ariwo "Ẹ yọ̀ǹda VDM". Àìpẹ́ yìí ni àjọ EFCC fi ọwọ́ ṣìkún òfin mú VDM lórí ẹ̀sùn ìdúkokò mọ́ni lórí ẹ̀rọ ayélujára cyberstalking. Láti ìgbà náà ni ìgbésẹ̀ yìí ti dá awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí àwọn kan ṣe ní ó ní ti ọwọ́ kan òṣèlú nínú láti fi pa á lẹ́nu mọ́. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú ṣe ṣàlàyé, láàrin ọgbà ilé-ìfowópamọ́ GTB ní àjọ EFCC ti dènà de VDM kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú un. Èyí ló mú kí ará ìlú ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe kí ilé-ìfowópamọ́ yìí lẹ̀dí àmọ̀pọ̀ pẹ̀lú àjọ EFCC. Ṣùgbọ́n GTB sẹ́ ẹ̀sùn yìí nínú àtẹ̀jáde bí wọ́n ti ní kì í ṣe inú ọgbà wọn ni wọ́n ti mú VDM. Èyí ti wá mú ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti ẹgbẹ́ ará ìlú pè fún òmìnira ọ̀rọ̀ àti ìdáàbòbò ẹ̀tọ́ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.